Yeah. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Orúkọ tèmi ò yí padà, Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Máa lé mi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun, ọbọ̀ Sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sá, ọmọ gbọ́ yàyà mọ́yà. Ṣáájú gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá, léyìí tí mo sì nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á gbà fún wa. Mo kẹ́yìn ẹ̀lẹ́ ulamahu warasatul anbiyahi, ẹ̀yin àfọ́ Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mo kí yín o wípé àti gbogbo mùsùlùmí wí assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ẹ̀gbọ́n mi, àbúrò mi, ìyá mi, bàbá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, Reverend Bishop nínú ìjọ Àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi kẹ́rù àṣírafù wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo mọ̀lẹ́bí yín o. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀ẹ̀sìn kẹ̀yìn ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, àìní ṣe ewé já, àìní ṣe egbò wà, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi, abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tí pọnmọ́tọ́mọ yìí fi ṣubú, ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fìkan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri, ẹ fi ṣe àwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀, torí ẹ̀yin làgbà gbanigbani. Mo á ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà jẹgbẹ̀nẹ̀bí àti àkún, aláṣọ àlàfófó gbò, ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀, ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jẹ́jẹ́dẹ́ second. Mo fi kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, ọba Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Wá fi kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá, mo sì kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní Kwara àti ní Kogi. Mo wá kí bàbá mi Professor Banji Akíntóyè Alana fún gbogbo ọmọ Yorùbá pátápátá. Mo wá tara ṣàṣà mo kádìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, àdìsá ọmọ Adéyẹmọ, ọmọ ládéládé ládé aláàfin ọ̀ládé adé orí aládé kó la gbà fáláàfin. Bàbá mo kí yín o. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora àti èyí tí ń bẹ nílẹ̀ kóòtù òjíire wípé a ní gba ìpè aburú lórí ẹnìkọ̀ọ̀kan. Ẹrù tí abiyamọ kì í tú wò, wọn ò ní gbé ká ẹnìkan kan mọ́lé lágbára lọ́wọ́ Ọlọ́run. Ní ẹ tún rí mi, ní sáláì mọ́ rí mi. In tó jẹ́ kẹ́ ẹ rí mi, nǹkan méjì ni. Àkọ́kọ́, ẹ jẹ́ n dúpẹ́ lọ́wọ́ èjìká tí ọ̀jẹ́ wọ̀ ọ́ bọ́, lọ́wọ́ akọni ọmọ tó tọ́mọ ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ fún gbogbo akitiyan wọn lórí ìran Yorùbá, pàápàá jùlọ kété tá a gbọ́ wípé àwọn ẹni ibi tí pamọ́ re balùwẹ̀ wọ́n máa ṣe ìfilọ́lẹ̀ Sharia law pẹ̀lú Sharia court, ìyẹn nílùú Ọ̀yọ́, léyìí tí ó sì bá gbogbo ọmọ Yorùbá lẹ́jà fún, torí pé ààrò kan rú ẹ̀, ààretí irú ẹ̀, torí pé àfẹ́rú ẹ̀. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho Òòṣà pé bàbá ò fọ̀rọ̀ náà falẹ̀ tá fi ń gbé gbogbo ìgbésẹ̀ tó yẹ kéèyàn ó gbé lábẹ́ òfin o, tí èé ṣe wípé ó ní jàgídíjàgan nínú. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá tí wọ́n ké gbàjarè ṣé ti gbogbo ọmọ Yorùbá nílé wípé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́, àwọn nìkan kọ́ làádẹ́ẹ̀dẹ́ o, àmọ́ ojú ẹni àmú tó.
tí a bá ilé gbé sharia law sharia court tí a ń gbé kalẹ̀ sí Ọ̀yọ́ Aláàfin Òjó pa Ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà, ẹ má jẹ́ àtanra wa, wọ́n ti kọ́ńkà gbogbo ilẹ̀ kóòtù òjíire nìyẹn. èé ṣe tẹ́ ẹ fẹ́ gba góòdì lọ́wọ́ wa, tẹ́ ẹ fẹ́ gbé pàǹdà fún wa, èé ṣe ìdínà tá a fi ní wípé sharia kóòtù àbí sharia law àwa ò fẹ́ nílẹ̀ Káàárọ̀ Òjíire. nínú àwọn programs mi tí mo ṣe sẹ́yìn, mo wá láwọn èèyàn tí ń kọ́mẹ́ǹtì rẹ̀, ẹ ṣèbí mùsùlùmí ni ẹ wáyé tó máa lóòfẹ́ sharia law, kò yé yín ni ntí ọba sì yé ni à á ṣàlàyé rẹ̀ fún èèyàn ni. èmi èé ṣe mùsùlùmí ọlábẹ̀ẹ́yọ̀, n èé sì ṣe mùsùlùmí afọ́jú. ntí ràn mí bá fẹ́ ni ká bá ràn mí fẹ́. kí ló kàn mí pẹ̀lú sharia law? ká máa géni lápá, máa géni lọ́wọ́, máa sọ̀kò mọ́ nípa. mo mọ̀ gan pé kò sínú preaching Prophet Muhammad sallallahu alayhi wa sallam, torí pé gbogbo ń tá a mọ̀ nípa àmì Muhammad ìní wípé ìfẹ́ ní fi ń jíṣẹ́ Ọlọ́run, kì í ṣe pá, kì í ṣagídí. àwọn alákatakítí náà ní ó fa ọ̀pọ̀ ọ̀rọ̀ tí ń jẹ́ káwọn èèyàn máa sọ̀kò ọ̀rọ̀ sànẹ́bì Muhammad, torí wípé ẹ ti mú ẹ̀sìn ní kókókókókókó. ẹ worú Olúwo, àpèjúwe wo lálẹ́ fi pé àpèjúwe ọba ilẹ̀ kóòtù òjíire tí ń dúró tìran Yorùbá, àpèjúwe orú rẹ̀ wo lẹ rí lára Olúwo? ẹ sọ fún mi. tá bá pera wa ní mùsùlùmí, ànábì gan ò sọ wípé ká fara ní ọmọlàkejì nítorí ipá ń ṣẹ̀sìn. ẹ̀sìn tiwa ò jẹ́ tiwa, tiwọn ó sì jẹ́ tiwọn. má wàá fi ẹ̀sìn tiẹ̀ bà tìkan jẹ́. gbogbo ayé ló mọ̀ wípé ìran Yorùbá ìran onífàájì ni. ìran Yorùbá ìran tó gbáfẹ́ ni. tẹ́ ẹ bá wá gbé sharia law sharia court tẹ́ ẹ gbé kalẹ̀ ńlẹ̀ kóòtù òjíire, yóò àfẹ́ẹ̀tì mùsùlùmí, yóò àfẹ́ẹ̀tì Christian. torí pé tẹ́yìn bá lẹ́ gbé ti yín kalẹ̀, tẹ́ ẹ gbé sharia court kalẹ̀, ó di dandan kí Christian náà ó gbé kóòtù tiẹ̀ náà kalẹ̀. ó di dandan kó níṣẹ̀ṣe náà ó gbé kóòtù tiẹ̀ náà kalẹ̀, tí í ṣe ìgbẹ́jọ́. torí wípé kí ni ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta là practice nílẹ̀ kóòtù òjíire. tá a bá wá fẹ́ ìdààmú, tá a fẹ́ ìjà ẹ̀sìn, tá a fẹ́ wàhálà nílẹ̀ kóòtù òjíire, àfi ká sọ̀tún sòsì ká má babì kankan jẹ́. sharia law wúlò lókè ọya, torí majority of them are Muslims. nìyẹn lókè ọya, kì í sì í ṣe gbogbo òpínlẹ̀ náà lókè ọya. ìní ó wà 90% Muslims. bí ìgbà téèyàn lòun fẹ́ gbé sharia law court lọ sí Akwa Ibom, àbọ̀ fẹ́ gbé lọ sí Anambra, ṣé Muslim wà ń bẹ̀? bí mùsùlùmí bá ń bẹ láwọn ilẹ̀ Ìgbò péréte ni. tó dọ́gbọ̀ èèyàn sọ wípé sharia court is for Muslim alone, ṣé níbi tí ilẹ̀ kóòtù òjíire tẹ́ran ti yí wọnú egun, tẹ́gun ti yí wọnú ẹran, ilẹ̀ fẹ́ dà wá láàrin irú ẹ̀ ní kúre. ẹ fẹ́ dà wá láàrin irú nìyẹn náà. olójú òsì ní lajú rẹ̀ lẹ̀ láìlákítàlùbọ̀ ó kò wọ́. ìdí nìyẹn táwa ò fi ní gbàgbàkúgbà lọ́wọ́ ẹnì kankan. ìgbà táwa ò bá ti gbé ìgbékúgbé lé yín lọ́wọ́, ẹ̀yin náà ò lè, àwa náà ò lè gba ìgbàkúgbà látọwọ́ yín. ìdí nù. torí náà ńkọ́, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Káàárọ̀ Òjíire tí wọ́n dákẹ́
tí wọ́n fi àrà sínú kú tán sọ̀rọ̀ jáde. tẹ́ ẹ bá wo gbogbo orí ayélujára online newspaper ó ti kún Vanguard, Punch, The Nation, gbogbo òwe ìròyìn ìgbàlégbà ìní ẹ̀kọ́ jáde wípé àwọn ọ̀dọ́ Yorùbá nation o wọ́n takú o wọ́n sì yarí wípé ìyìn tí ń jẹ́ Sharia court ṣàríkíni nílẹ̀ kóòtù òjíire àwọn ọ̀fẹ́. olóyè Sunday Igboho ṣáná wá ń fọ̀rọ̀ léde pé wèrè sún tá a bá lé wèrè tá a bá lé kògiri ó ṣeé ṣe kó yíjú padà sí ni. olóyè Sunday Igboho ṣáná pé ẹ má gbé ìgbékúgbé wá fún ìran Yorùbá torí ìran Yorùbá ò ní gbàgbàkúgbà lọ́wọ́ yín. olóyè Sunday Igboho ṣáná pé ẹ máa ṣe ṣàríà yín lókè ọ̀yà níbi tọ́lọ́ ti dá fún yín bí ẹ máa ṣe ẹ fi àwa Yorùbá lẹ̀ ká máa ṣègbésí ayé wa gẹ́gẹ́ bí Olódùmarè gẹ́gẹ́ bó ṣe dá wa. olóyè Sunday Igboho ṣáwá ní pé èéṣe tó jẹ́ wípé Ọ̀yọ́ empire ni àwọn ará abíyí máa ń kọ́ńkà náà máa ń fẹjú mọ́ náà máa ń dojú lé. Ọ̀yọ́ ló ládé, Ọ̀yọ́ ló làṣà, Ọ̀yọ́ ló níṣe, Ọ̀yọ́ gbayì púpọ̀ nínú ìran káàárọ̀ òjíire torí wípé àbígbẹ̀yìn Odùduwà ìyẹn Ọ̀rànmíyàn òun ló tẹ ìlú Ọ̀yọ́ dó. Ọ̀yọ́ fẹ̀ kí ló wá dé tẹ́ fẹ́ máa ń kógun ja Ọ̀yọ́. ẹ stop ṣe bẹ́ẹ̀ o. so olóyè Sunday Igboho ṣá wọ́n ṣe kìlọ̀kìlọ̀ fún ẹnikẹ́ni tẹ́ ẹ wà nídìí ọ̀rọ̀ pé ká máa gbé Sharia court wá sílẹ̀ káàárọ̀ òjíire pé ẹ lọ rèé sọwọ́ agbéjẹ́mọ́wọ́ kẹ́ ẹ má bàa rí ìbínú Ọlọ́run. ẹ má dalẹ̀ Yorùbá rú torí àǹfààní tiyín nìkan. ẹ̀yin tẹ́ ẹ ti lọ rèé gba owó lọ́wọ́ àwọn Saudi wípé ẹ máa islamize ilẹ̀ Yorùbá ẹ lọ rèé dẹ́kun rú ẹ̀ kọ́ sáàyè nílẹ̀ kóòtù òjíire. a dẹ̀ dúpẹ́ nípa ọmọ Yorùbá wọn dákẹ́ wọ́n ti sọ̀rọ̀ jáde. èyí tó tún dàbí rẹ̀ tó tún jẹ́ kí n wáde ńlọrọ̀ Alhaji Oriyomi Hamzat òkìkí ọmọ amúsà àtìyá wa sílẹ̀kùn ọlà Naomi tó jẹ́ olórí ọ̀nìrìṣà bóyá tòní àbí tàná bóyá tó ti lọ àbí tí ń bẹ lé àpọ́nlé tá a bá lè fọba náà láàfó lórí. ẹnu ọmọ ò sì gbàyà pàdé mọ́ ẹnu tiwa ò gbà pé olórí àná bẹ́ẹ̀ ni olórí lólórí ọmọ jẹ́. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi ń di ẹ̀bí ru Oriyomi Hamzat òkìkí ọmọ amúsà tẹ́ ẹ fi ń pètèpèrò pé kó kú ẹ bá jẹ́ àjèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ́. Alhaji Oriyomi Hamzat aláàánú mẹ̀kúnnù ni ẹni sì nírú ẹni kò ní láéláé gbàdúrà ká pàdánù rú ẹ̀. kí la wí kí la gbé lọ kí la gbé bọ̀ tẹ́ ẹ fi ń sọkọ bọlúkọ ọ̀rọ̀ sórí Oriyomi Hamzat. àánú ni wọ́n fẹ́ ṣe pẹ̀lú olórí Naomi. Ọlọ́run má jẹ́ aṣoore kó tó dibi. ihun tó ṣẹlẹ̀ yẹn ń ṣe àfihàn ìṣẹ́ ohun òṣì
tó ti gbilẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire. tẹ́ bá ṣàwò in tó jẹ́ ọmọ káwa lára jọjọ ojú wípé àwọn ògo wẹrẹ ló ṣẹlẹ̀ sí nínú àwọn 35 tí ẹ̀mí wọn jẹ́ dídálégbodò lójijì tí ẹ pàdánù ẹ̀mí wọn yìí. gómìnà ń bẹ nínú wọn, sẹ́nítọ̀ ń bẹ nínú wọn, dókítà ń bẹ nínú wọn, ọ̀gá ọlọ́pàá ń bẹ nínú wọn, pírẹsidẹ̀ǹtì ń bẹ nínú wọn. torí orí lọ́mọ bíi tẹ́sẹ̀ ń bá orí lọ́mọ bíi orí ń bẹ́sẹ̀ rè. Olódùmarè nìkan lọ́mọ tí wọn ò bá jẹ́ lẹ́yìn wá ọ̀la. ẹni bá wo fídíò yóò rí bí Alhaji Oriyomi Hamzat bí wọ́n ṣe ń sunkún bí ọmọ kékeré tí gbogbo asọ́tì sì ya mọ́ wọn lọ́rùn látàrí wípé wọ́n ń gbìyànjú láti rescue àwọn ọmọ kúrò nínú ọ̀fìn ní tó ṣẹlẹ̀. ẹ má wàá já fojú olóore gúgi. oore ni wọ́n fẹ́ ṣe, ẹ má jẹ́ á sọ dibi. lóòótọ́ ó ti dibi bẹ́ẹ̀ ni, torí pé 35 lives has been lost. àmọ́ ẹjẹ́ àjẹ̀bù rẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀ ká sì máa gbàdúrà fún Alhaji Oriyomi Hamzat pé kẹ́mi wọ́n má bọ́ lórí ọ̀rọ̀ yìí, torí wípé ó ní iye ọjọ́ t'Alhaji Oriyomi Hamzat tí ń lò lọ́spítà ní ìmọ̀ bóyá wọ́n ti kúrò ń bẹ̀ báyìí, tí wọ́n ti ń fi gáàsì tí wọ́n fi ń mí. àwa ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àtìjọba àpapọ̀ àtìjọba ìpínlẹ̀ àti àwọn tọ́rọ̀ yìí kàn wípé ẹ dákun, ẹ tamper justice with mercy. àyè máa rìn kórí ọmọ mi, a sì lè dín ẹyin láì fọ ẹyin. kò sí bá a ṣe fẹ́ pàfẹ́ẹ̀tì tó láyé, a lè pàfẹ́ẹ̀tì tọ́lọ́hun. kádàrá ọlọ́hun kò sì ní kọ̀ láìṣẹ. àkùkọ tí ó kọ lágbà, àṣà ò ní gbé lóròmọdìẹ. àkùkọ tí ó kọ lágbà, àṣà ò ní gbé lóròmọdìẹ láéláé. ntí ó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ dandan ni. ó ti wà nínú ètò Ọlọ́run wípé yóò ṣẹlẹ̀, ni ló fi ṣẹlẹ̀. àmọ́ kò sí ntí ó ṣẹlẹ̀ tí ò ní mú kankan dání. sábàbí lọ́lọ́nkà fi ètò tí Naomi tó gbé kalẹ̀ lọ́lọ́nkà fi ṣe. Ìbàdàn kọ́ ni wọ́n ti kọ́kọ́ ṣe o, wọ́n ti ṣe láwọn ibi káàkiri. ìlú Ìbàdàn sì gbòòrò púpọ̀. kì í sì sara Ìbàdàn nìkan ló wà ń bí ètò yìí. àwọn èèyàn wá láti Wó, láti Kírè, láti Abẹ́òkúta, láti Ṣakí, láti Ìṣẹ́yìn, látọ̀yọ́ pẹ̀lú Ògbómọ̀ṣọ́ àtàwọn ẹbí ìyókù mìíràn tá a mọ̀ tán. sáwa gbọ́n bí Ọlọ́run, ṣèbọ́ Ọlọ́run ló lè tó ayé, ṣèbọ́ ló ń tó gbogbo nǹkan ló yẹ. kí Olódùmarè kó rọ̀ àwọn òbí ọmọ tó papòdà, kó rọ̀ wọ́n lójú. kò sádùrà kankan tá a fẹ́ ṣe, kò sárọ̀wà kankan tá a fẹ́ ṣe fún wọn ju wípé kí Olódùmarè kó rọ̀ àwọn ìyá wọn lójú lọ. àbárọ̀ wa kí la fẹ́ ṣe? ṣé tọmọ oṣù mẹ́fà tó kú? ṣé taláboyún tó bímọ lójijì tó kú? àbí tàwọn ọmọ tó ń forí sánlẹ̀ tó ń kú lójijì ni?
ṣé títí ìyá tó bímọ mẹ́ta tí méjì sì kú ní fanáfasú ṣé ní ká sọ ni, àmọ́ kò sí ní tá a fẹ́ ṣe. eléyìí náà ń fi yé ìjọba wípé kùdìẹ̀kudiẹ pọ̀ nínú ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà. ìṣẹ́ ohun òṣì ó ti bá ọ̀pọ̀ èèyàn múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣú. ọ̀pọ̀ àwọn èèyàn ò tiẹ̀ fẹ́ mọ ní tẹ́ ẹ fẹ́ há. èèwọ̀ ǹsẹ̀ bákan tiẹ̀ ti lè sọ wípé à á fáwọn èèyàn lẹ́bùn o, wọn à fẹ́ mọ tó fẹ́ jẹ́. ẹ̀yin náà imagine irú ìyá tán ló kó àwọn èèyàn kìtìkìtì, àwọn ọmọ aráalé rẹ̀ tí ò sọ fún àyòkù ọkàn àmọ́ wọn kò lọ, about 16 of them. òṣì ló fà á. kí Olódùmarè kó bá wa dín ìṣẹ́ ohun òṣì kù nílẹ̀ káàárọ̀ oòjíire. ẹ má wàá jẹ́ àfìyàjà láìṣẹ̀ o. mò ń bẹ̀jọba, àwọn ọ̀dọ́ Yorùbá wọ́n ń bẹ ìjọba wípé ẹ tamper justice with mercy lórí ọ̀rọ̀ Alhaji Oriyomi Hamzat pẹ̀lú olórí Sílẹ̀kùnọlá Naomi. ẹ dákun ẹ sì máa bá wa gbàdúrà f'Alhaji Oriyomi Hamzat àlékún àlàáfíà k'Olódùmarè kó jogún ẹ̀ fún wọn. ẹ ṣe ètò tí ó dé ìṣẹ́ ohun òṣì kù nílẹ̀ káàárọ̀ oòjíire. ẹ wo orí èyí tó ṣẹlẹ̀ l'Àbújá, ẹ wo èyí tó ṣẹlẹ̀ n'Anambra, ṣe báwọn àgbàlagbà tún nìyẹn. eléyìí ń ṣàpèjúwe ìṣẹ́ ohun òṣì tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. lórí kóńgò ráìsì 3 àwọn èèyàn tẹra wọn pa. lórí 5,000 àwọn èèyàn tẹra wọn pa. ìgbà wo la fẹ́ bọ́ lórí làásìgbò? ìgbà wo la fẹ́ bọ́ nínú wàhálà? ó mà ṣe o. I pity my people. yes, àánú àwọn èèyàn mi ń ṣe mí. bí mo ṣe jọmọdé yìí tí n bá ń lọ gbòòrò ẹ rí àwọn èèyàn tí wọ́n máa tọrọ owó. tí n bá ní màá máa ṣe, tán bá ní wọn à ní tọrọ, torí pé wọn à ní iná ṣe ń tọrọ. bá a bá ní ká fún wọn. Ọlọ́run ò pín dọ́gba. owó tí wọ́n kó pamọ́ torí gàbàrà lójú rẹ kọ̀nà Ọlọ́run ní ìṣẹ́jú kan láti gbẹ̀mí ẹ, tẹ́lómi ó sì máa náwó yẹn lọ. Bíbélì ní aṣiwèrè ń kó ọrọ̀ ọjọ́ nígbà tí ọmọ ẹni tí ó na. ẹ ń lùlù bámúbámú lọ yóò ẹ ò mọ̀ pé bí ń pọ́ mẹ́nì kọ̀ọ̀kan. ìwọ store ráìsì sílé more than 50 bags. àwọn kan sì wà tí wọn ò ní kọ́ọ̀pù kan. bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹlòmíì ò tí ì mọ tí ó jẹ bílẹ̀ bá mọ́. ó mà ṣe o. iná la ṣe ń ké wípé ẹ jẹ́ ìran Yorùbá ó gbòmìnira. bá a bá gbòmìnira a ṣe kí ni? a tún ètò yìí tò. àkọ́kọ́ tó yẹ kó jẹ́ òpópónà ìjọba ó ní food banking. kóúnjẹ ó sàn wá bọ̀, bóúnjẹ bá kúrò nínú ìṣẹ́ àbùṣébùṣe.
bàbá mi olóyè Sunday Igboho kò sí gbogbo ọdún èmi mo máa ń ṣètò rẹ̀. A ṣe ráìsì lẹ́jẹ̀ wọ́n kóńgò márùn-ún á lọ rèé gbé fáwọn èèyàn nù gbèríko. The vulnerables, people are really suffering. Ìyà ń jẹ àwọn èèyàn gidigidi. Ta ló fẹ́ nu omijé ojú wọn nù? Ta ló fẹ́ yọ wọ́n kúrò nínú ìyà? Ojoojúmọ́ ni ìyà ló ń peléke sí fáwọn èèyàn. Ṣiṣẹ́ ọ̀dọ̀gá ọ̀lẹ. Àwọn obìnrin wa wọ́n ti daṣẹ́wó. Ọkọ ti di ìyàwó nínú ilé látàrí pé kíni iṣẹ́ ohun òṣì àti hardship kò jẹ́ kí wọ́n ó lè rí ẹ̀tọ́ ṣe gẹ́gẹ́ bí ọkọ. Ìyàwó ti dọ́kọ. Ó mà ṣe o. Mo ń rọ ẹ̀yin tó lódùmarè tó ṣẹ́gi ọlà fún. Ẹ ti máa ń ṣe tipẹ́. If there is a way we can do it, ẹ jọ̀ọ́, ẹ nídìí láti send owó. Just ask of how much they are selling a bag of rice. Ẹ rà á pín, á gbé lọ sínú ìgbèríko. Gẹ́gẹ́ bó lóyè Sunday Igboho OOSHA ṣe máa ń ṣe. Ẹ á ṣe fídíò. Ẹ rí ìṣẹ́ tí ń báwọn èèyàn múlẹ̀ bí ẹ̀gbẹ́ sú. Don't let us just be shouting. Ẹ jáwa náà ó mọ ọ̀nà tá a lè gbà contribute. Kérésì ní ń bẹ lọ́nà yìí. Ẹlòmíì ò ní gàrí kò sì ní ìrètí bó wọn ṣe ṣe. Ìwọ tó o ti ra díẹ̀, kódà o ti ra aṣọ fún ọmọ rẹ, o tún lọ rèé já mọ́tò tótó. Bí máa ṣe rẹ kọ́, ìwọ sì kọ́ lọ gbọ́n jù. Ìwọ náà wàá múnú tọ́rọ́ tọ́lọ́ ń fún ẹ yẹn fi dẹ́rìn pẹ̀ kí àwọn èèyàn. And I'm throwing this to olóyè Sunday Igboho OOSHA. Àdìsá ọmọ adé ẹ mọ́. Bàbá, I want you, mo fẹ́ padà announce wípé látọ̀dọ̀ olóyè Sunday Igboho iye báàgì ráìsì báyìí ní ti ń bẹ ńlẹ̀ tá a fẹ́ gbé lọ sínú àníkẹ́ni bọ́dì ọwọ́ àtò síbì kankan. Ẹ má wàá tò síbì kankan, à á gbé wá ní ìgbèríko káàkiri. Not the city, the rural areas, the villages. Gẹ́gẹ́ bá a ti máa ń ṣe, á gbé wá bẹ̀ káà náà lè sọdún ayọ̀. Ebi ń pa àwọn èèyàn àti rí òkú ebi ní títì. Àwọn èèyàn ọ̀pẹ́ láyé mọ́, kò sí nǹkan tí ń fà kọjá ebi. Ebi ọ̀gàgà fọwọ́ mẹ́kẹ́ ń pa àwọn èèyàn lẹ̀ káàárọ̀ òjìrè. Ìwọ tó bá wá jẹ pé lóòótọ́ onífẹ̀ẹ́ ìran Yorùbá, onífẹ̀ẹ́ olóyè Sunday Igboho, ẹ sì nífẹ̀ẹ́ Ọlọ́run, ẹ dá sí i. You can even send money for rice and ẹ post receipt here sí gbogbo àgbáyé pé tọ̀ ẹ mọ̀ ti rà rẹ́ sí o, iye báyìí wọ́n pè fún yín o, ẹ ti rà á. Paste it. Ẹ gbọ́, ẹ paste here. Let's put smile on people's face for this Christmas and New Year. You can WhatsApp me 09036371643. 09036371643. 09036371643. We can do it. We have been
OOSHA bàbá ẹ pẹ́ fún wa ẹ pẹ́ bí ewé àpẹ́. You have been spitting out millions tá a fi ń ra ráìsì fáwọn èèyàn kódà àtó máa ń fi owó lé lórí láti lọ rèé ṣẹ́ new note tá a máa fi 5,000 sórí rẹ̀. mi ní gbàgbé àwọn tí máa ń support ńgbà yẹn àwọn bíi Mr. Sami Japan. Lady K can bear witness. ẹ dákun ẹ jẹ́ ká lo ọdún yìí ká fi dẹ́rìn pẹ̀kẹ́ àwọn ọmọ Yorùbá tí ìyà ń jẹ. People are suffering. Aṣọ ní ń bàṣírí ẹlòmíì. Aṣọ ló ń ṣe kíni ló ń bo àṣírí ẹlòmíì. Ìyà ń jẹ àwọn èèyàn gan. Ẹ dákun lẹ́ẹ̀kan sí ìjọba ẹ ṣíjú àánú wo Alhaji Oriyomi Hamzat. Mo dẹ̀ bẹ̀ gbogbo ẹ̀yin abíyamọ tó bá ṣe pé lóòótọ́ ẹ nígbàgbọ́ nínú t'Alhaji Oriyomi Hamzat máa ń ṣe. Ẹ má jẹ́ á wo ibi t'Alhaji Oriyomi Hamzat bá ti ṣẹ̀ wá. Ẹ jẹ́ ká wo ibi tó bá ti mú inú wa dùn ni ká fi ṣàdúrà fún pé k'Olódùmarè kó yọ nínú nǹkan kóra wọn sí i nínú nǹkan bára wọn yìí. Kọ́lọ́n kó yọ gbogbo wa nínú àdánwò kádánwò tó ló dán tọmọ aráyé ọba àfẹ́ kó wa sí. Kọ́lọ́n máa là wá ń bẹ̀. Ẹ má gbàgbé ẹ jẹ́ á dẹ́rìn pẹ̀kẹ́ àwọn ọmọ káàárọ̀ oòjíire tí yà ń jẹ. Mr. Taiwo Atọ́lágbé, Mr. Olúwọlé, àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Mr. Alexandra, Mr. Sami Japan, Lady K, gbogbo èèyàn pátápátá ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ á dẹ́rìn pẹ̀kẹ́ àwọn ọmọ kóòtù òjíire. Mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní díjà álẹ̀. Àmẹ́yìí tí mo ti sọ yìí ó yẹ kó ti yé wa. My number again, WhatsApp number 09036 371643. Lágbára lọ́wọ́ Ọlọ́run á ṣọdún ayọ̀ o. Ọdún ayabo fún gbogbo wa. Ẹ̀jẹ̀ wa kò ní di ohun ètùtù fún ọdún 2024. Àdélébáre, àrìnàkóre, àkòyà ibi, gbogbo ìwọlé ìjáde wa ò ní bọ́mọ aráyé nú. Ẹni a sì dágbére fún kò ní mọ bí a lọ. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Olóyè Sunday Igboho Òòṣà, ẹ ṣíjú àánú wọn ọmọ Yorùbá. Ẹ bá wa fi àpò rẹsì lọ́pọ̀ yanturu ẹ bá wa fi ránṣẹ́. Ẹ ṣé o. Àti gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora àti tí ń bẹ nílé, just call me on WhatsApp, I will come. Ìgbèríko yẹn, let's feed a family. Let's feed a family. Ẹ jẹ́ dẹ́rìn pẹ̀kẹ́ wọn. Ibi tẹ́ ti mówó tẹ́ fi ṣe Ọlọ́run ò ní jẹ́ ọwọ́n yín. Ọ̀pọ̀ wà Ọlọ́run ó fọ̀pọ̀ rọ́pò. Àlùbáríkà àwọn tó Olódùmarè kólé ayé lé lọ́wọ́. The struggle continues. Sharia court is gone forever in Ọ̀yọ́. Àní rí nílé Ọ̀yọ́ láyéláyé fáàbàdà. You can do data for me. I will really appreciate it. Ẹ lè ṣe data fún mi. Ẹ sì lè bùn mi lówó. Kémi ní ìsọdún. Àmọ́ ìtọ́jà jù. Ẹ jẹ́ á dẹ́rìn pẹ̀kẹ́ àwọn tí yà ń jẹ.
God bless you. I love you all.